Africa Content TV. Àti kí wọn àti sọ ọ́ lè wáyé ẹ̀wọ̀n gbóró làwọn èèyàn ń ṣe. Ẹ̀wọ̀n gbóró làwọn èèyàn ń ṣe. Kọ́mítì iṣẹ́ ìlú náà ó dàbí sọ́sìdì lọ́yọ̀ kúrò nínú owó Nàìjíríà ni bẹ́ẹ̀ ni kọ́mítì ṣe jẹ́. Ẹ̀yọ kọ́mítì kúrò nínú iṣẹ́ ìlú náà. Ẹ̀yọ sọ́sìdì ìlú náà kúrò bẹ́ẹ̀. Àwọn àríwá àwọn ẹlẹ́dẹ̀ká tó ń kú akọ́wé èèyàn ẹgbẹ́ tí ọkọ̀ local government ẹ̀lẹ́ bí báyìí kọ́mítì gbogbo báṣì tó wà bẹ́ẹ̀ ṣe. Ó lè yẹ kí wọ́n ẹgbẹ́. Bàbá dé local government bí báyìí gbogbo báṣì tó wà bẹ́ẹ̀ kọ́mítì lẹ́yìn ṣe ẹ̀yẹ mọ́ra yín. So everybody ẹ lọ sọ́ọ̀bù kọ́mítì ìwọ tó bá ṣe sọ́ọ̀yì fún wa nígbà yìí tó bá dé bá kọ́mítì tó bá fẹ́ gbẹ̀ wá èmi ò ní ilé ẹ̀rọ wọn ṣe kí kó lọ sí èmi àbí bọ́ọ̀ ṣe ṣe àwọn àmì ábìlì àti wà níṣẹ́ tèmi láti jọba ti fi mi báyìí àmì ábìlì láì ó ti wà níṣẹ́ tèmi èmi ò ní ilé ẹ̀rọ wọn sọ̀pọ̀tì mi fún bẹ́ẹ̀ ṣàmà kò fún ṣe ṣàmà kò sí bẹ́ẹ̀ ṣàmà kọ́kọ́ tó lọ ní mo tó sí òru mo kò ní lórí àgbo iṣẹ́ ọwọ́ mi ni mo jẹ pẹ̀lú mi. Ẹ mọ̀ pé mo ká ojú ẹ̀ ẹ mọ̀ pé mo ká ojú ẹ̀ ni mo ṣe yí ni ẹ ṣe sọ ní choice of the people. Ọmọ mi ìdáàbí sọ fún mi pẹ́ mi mo mọ̀ pẹ́ mi àwọn bá fẹ́ mi láfẹ́ pa o. Tó bá wò pé ṣé kọ́mítì ojú ń gbé ya ṣé ìjọba wá sí kọ́mítì ẹgbẹ́gbẹ́lé mo ní tẹ̀lé má tẹ̀lé mi wọ́n máa sún àárín mi àṣìṣe ṣíàmà. Ẹ̀fọ́ òkú ẹ̀ bíláṣì ní ìṣe kọ́mítì bẹ̀rù láti ìgbàdí ti wà ní ordinary treasurer branch ìlú control báyìí ibi jẹ́sẹ̀ ṣàmà ibi jọ́dítọ̀. Ó ní báwọn dábàá wọ́n fẹ́ máa ṣe fọmi tó máa ń rí tẹ̀sí etí mi ní torí gíláàsì pẹ̀sìlẹ̀ mi gbogbo ilé ìjẹ̀bùgbò jẹ́ ẹ̀ka tó bá jẹ́ gíláàsì gbogbo ojú àwọn èèyàn wàá mọ̀ kọ́ tá à ń sọ yìí pé àwọn èèyàn ń ṣàìsàn láì ṣe kọ́ ní malaria wọ́n ń ṣe àìsàn. Nígbà bàbá o nígbà wá bí láti máa náwó láti wá sọ̀rọ̀. Ọjọ́ ọ̀rọ̀ sì ń bọ̀, ọ̀rọ̀ yẹn sì pọ̀ ní ọ̀rọ̀. Àwa bí láti wá píìlì fúnra wa pé ká ṣe kí ni akẹ́kẹ́bẹ̀ ìbẹ̀yọ̀ kan, ká yẹ sí tọmọtọmọ, ká fi fún Àlájì Mustapha ní full support fún president. Ẹ lọ sọ́ọ̀bù kọ́mítì gbogbo ìwọ tó bá jẹ́ branch àwọn onímọ̀lúwà, ìwọ tó bá jẹ́ unity àwọn onímọ̀lúwà, lẹ́yìn youth and security. Bàbá ní o kọ́ ọ̀pọ̀ pọ̀ fún ọ, kò lè sí kọ́sílẹ́tà náà nípa òun rẹ̀ ló lè ṣe. Àbí o bá wà lè ṣe kí ni, àbí o bá wà lè ka gbé wàṣẹ, àwọn ẹgbẹ́ ní ma fá wù wá. Bàbá yìí ká gbé wàṣẹ já, wọ́n ní kẹ́ni wọ̀nyí máa lọ́lé, àwọn ètò àwọn yóò jẹun. Ẹ sọ́ọ̀bù kọ́mítì. Wọ́n fún ẹnìbọ̀dì tó wà lókè gbogbo àwọn tọ́jà náà tó wá wá èpè ránṣẹ́ fún gbogbo wa. Ẹlẹ́rìí lè máa ṣe kí ló máa gbẹ́ ìlú rẹ̀ ní. Ẹlẹ́rìí máa gbẹ́ ìlú rẹ̀ ní. Ọmọ tó bá fún mi mọ́ ìgbàgbọ́ fún tí o bá ṣe ẹni àdúrà kò lè bá mi. Àwọn ẹ̀kọ́ lè mọ́ ìdòdò fún ẹ tí o bá ṣe ẹni èrò kò lè bá ẹ. Ìjẹ́kọ̀ọ́ ni wọ́n lọ́wọ́, ìjẹ́kọ̀ọ́ ni wọ́n lọ́kàyà, òwe mo yá wọ́n mọ̀. Ìjọba tẹ̀lé máa ṣe fọ́dún mẹ́rin ló mọ kí á ti kà ló mọ kọ́mítì ló bá wù ẹ pàtẹ́wọ́ ló bá wù ẹ bá pàtẹ́wọ́ ló mọ kí á ti kà ló mọ kọ́mítì. Àwọn ọmọ ẹgbẹ́ ọmọ ìdókòwò wa yọ àwọn olùkọ́ ẹ̀ṣẹ̀wà sẹ́kẹ́tì tẹ̀síọ̀nà tọ́lá ní kí ọmọ ẹgbẹ́ kò wọ́n ta tọ́lá ní ọjà kò wá àbẹ̀ká sí èlú ìlú ìlú pàṣáwọ́ta ọmọ adé wọn bá ní. Ọmọ ìwọ ni ẹ fún ẹlẹ́tọ̀ wọn òkè fún fọlọ́run òkè fọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé wájú àwọn ọkọ̀ òbẹ̀ gbọ́ngàn ẹ̀rọ ní social media
Ìjọ jẹ́ gbogbo rẹ̀ ẹ̀rọ ní social media ẹ̀rọ nígbà ẹ̀yọ̀ padà lọ́bẹ̀ pé bíìsì ti ṣe kí ni bíìsì ti jọba gbogbo lẹ́yìn tó ẹ bá a ṣe kí ni ẹ bá a ṣe kí ni ẹ bá a jẹ́ gbogbo báyà lọ pé aláàjì ti sọ àìdí akọ́sọ̀rọ̀ ọ̀wọ́ ni ikọ́ ní president tó lè jẹ́ fún support ẹ̀yìn tá a parí ẹ̀kọ́ ayé má ṣojú fún ẹ̀ṣẹ̀ kí ni ẹ̀jẹ̀ kó tẹ́kọ̀ ọ̀gbọ́n ẹ̀jẹ̀ kó lóyún àyè náà ẹ̀làwọ̀ ìsì náà ẹ̀ka àdúgbò lówó gbogbo ẹ̀ ṣe kí ni àtòkè àtìsàlẹ̀ gbogbo ẹ̀ ṣe kí ni ó ti kúrò. Àṣírí ti sẹ́ẹ̀tì ẹ̀ sanwó ní ọ̀dí ṣe kí ni wọ́n ti sẹ́ẹ̀tì ẹ̀ òfò náà ló mọ ìgbìmọ̀ ṣe ká ṣe kí ni ẹ̀jẹ̀ ṣe aṣọ tí ń ṣe ètò náà ẹ̀ máa ṣe aṣọ tí mo lọ wọ president ẹ̀ máa lọ sí ìdílé pé ṣe ṣe àlékún wọ́n tí president lọ́la ó bá tún bí lọ́la wọ́n tí ń ṣe ṣọ́ra náà ẹ̀ máa yẹ ẹ̀kọ́ mi kó sẹ́ẹ̀tì ẹ̀rọ sáà ẹ̀rọ yọ ẹ̀kọ́ mi ẹ̀rọ yọ kó sẹ́ẹ̀tì ẹ̀rọ ìgbójúlé kó lè ṣẹ́ ẹ̀rọ ìgbójúlé ẹ̀rọ ìgbójúlé ẹ̀rọ yọ sẹ́ẹ̀tì òun ló bá jẹ fẹ́ràn ó yẹ máa bá ó yẹ máa ṣe gbogbo ẹ̀kọ́ ṣe ẹ̀rọ yọ sẹ́ẹ̀tì ẹ̀sọ́ kó lè fẹ́ràn náà àwọn mẹ́ta ṣe kí ni òun bẹ̀rù láti ṣe ẹ̀ka wọ ti president ẹ̀wọ̀ ti ṣáwà ẹ̀wọ̀ ti federal ẹ̀fọ́ ẹ̀kọ́ mi ẹ̀fọ́ àwọn mọ́ra ẹ̀rẹ̀ fojú ṣe kí ni ẹ̀rẹ̀ fojú lẹ́kọ̀ọ́ so ọ̀pọ̀lọpọ̀ òfin ọlọ́run lẹ́yìn ọ̀rọ̀ èdè aṣíwájú àtọ̀dáàbì ikú ẹlẹ́sìn ọmọdéra ikú iṣẹ́ ìṣàrò ẹsẹ̀ kí ni ẹ̀fọ́ ẹ̀kọ́ mi mọ́ra tọ́ba dépò tọ́lá ní lórí àwọn ikú ẹsẹ̀ ẹsẹ̀ kí ni ẹ̀fọ́ àtọ̀dá àwọn tó wà kọ̀ọ̀sà ẹ̀ẹ́dẹ̀ ní ẹ̀kọ́ mi kó lọ́dọ̀ mi o ẹ̀ẹ́dẹ̀ gbé lọ́wọ́ wíṣí náà ẹ̀ẹ́dẹ̀ gbá lọ́wọ́ mi ọ̀pọ̀ṣọ́lá program ẹ̀yin ṣe tẹ̀ ṣò ṣáájú tó náà láti sọ ṣáájú tó náà láti sọ òṣèlú tó náà láti sọ ẹ̀rọ sáà ó tọ́ lẹ́nu ó kù síbí sọ̀rọ̀ aláàbí ìkànnì ìyá àti ẹ̀gbọ́n sálẹ̀ ẹ̀fún aládùúgbò tó yẹ tó fi ká máa. Ìwọ tí èèyàn wá sí bíbá yìí sí, wọ́n ní nǹkan tó kà yẹn pé kò yẹ púpọ̀ èèyàn tí ò bá yí ẹ ẹni tó bá yé èrè lọ́wọ́ ẹ̀ àbí kò lọ bá sẹ́kẹ́tì tó fi fún ẹ yóò bá tí ò bá yí ẹ ìwọ ló bọ̀. Èmi yóò tọ́ ọ dá mọ̀ pé olú ọmọ kò pẹ́sìtẹ̀ Adámúgbádé kò sí ṣẹ́wà. Èyí tí ò bá yí ẹ bẹ́ẹ̀ àwọn ọlọ́ yí ẹ á sọ fún ẹ ẹ̀ka tó kú àwọn ọ̀gá ìdìbò láti máa kù kú ẹgbẹ́ ọmọkùnrin láti ẹ̀ẹ́dẹ́sọ̀ Òṣogbo.